Àlàkẹ́ Òkè-Òwò ó ní ṣe pẹ̀lú ètò ìṣe ìjọba. Ìyá mi Àlàkẹ́ o. Ìwọ lọ́mọ olóhùn òdúró. Owó òdúró máa sọ̀rọ̀ bímọ. Ewé ọ̀dàn balẹ̀ oró kàngó 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 kàngó. Ògìgbó balẹ̀ oró gbà hàn. Ìwọ lọ́mọ olóhùn òdúró. Owó òdúró máa sọ̀rọ̀ bímọ. Ewé ọ̀dàn balẹ̀ oró kàngó kàngó kàngó. Ògìgbó balẹ̀ oró gbà hàn gbà hàn gbà hàn. Èrò tí ń lọ sọ́wọ́ ẹ̀ tí ẹ̀ pàrìnà. Wùlẹ̀ lọ kúkú èèyàn. Èmi ọmọ ọmọ rẹ̀ èèyàn tó búrẹ́ wà nílé o. Orúkọ mi ni Olúwakẹ́mi Yétúndé Akóredé, ọmọ bíbí ìlú Kútà ní Ayédìré local government area of Ọ̀ṣun state ni mo jẹ́. Bàbá mi jẹ́ olóyè pàtàkì ní ìlú Kútà. Àwọn ni wọ́n pè ní Chief Gbénró Ògúnbíyì. Ìyá mi náà jẹ́ oníṣòwò pàtàkì. Àwọn méjèèjì ti jẹ́ Ọlọ́run nípè báyìí. Ọkọ mi jẹ́ ọ̀jọ̀gbọ́n Viscount Emmanuel Akóredé. Wọ́n jẹ́ onímọ̀ ìjìnlẹ̀ nínú geography. Èmi náà jẹ́ ọ̀mọ̀wé nínú ẹ̀kọ́ àkọ́ni ní literature ní Adéyẹmí College of Education. Ìpele ìkàwé mi láti primary dé secondary, mo ṣe first degree mi ní University of Ife tó ń pè ní Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University lónìí. Masters àti PhD mi mo gbà yẹn ní University of Ibadan. Irú ipa ẹ̀kọ́ tí mo kọ́ ó fara mọ́ eré orí ìtàgé púpọ̀ púpọ̀. Literature gangan ni mo yàn láàyò. Ní 1976 nígbà tí mo jáde ìwé kẹwàá ni mo ti kọ́kọ́ kọ ìtàn tó sì dàbẹ̀ ní wípé ó wúwo tó lárinrin. So láti iléèwé gíga ni mo ti dàbẹ̀ ní pé mo ní ìfẹ́ sí wípé ká máa fi ìtàn ká fi máa gbé ọ̀rọ̀ kalẹ̀. Gbogbo ìwé tó jẹ́ ìwé ìtàn nínú library secondary school mi ni mo kà. Ó tiẹ̀ tó àkókò kan tí aládarí iléèwé wa tí wọ́n láti báànì mi. Wọ́n ní pé mi ò tún gbọdọ̀ ka ìwé ìtàn mọ́. Ohun tí wọ́n fẹ́ kí n máa kà ní àwọn nǹkan tó ní ṣe bí chemistry, bí physics, torí pé wọ́n ní èròǹgbà wípé bóyá nurse tàbí doctor ni mo máa jẹ́. Ṣùgbọ́n láti kékeré mi ni mo ti fẹ́ràn ìtàn. So ìgbà tí ó di pé mo lọ sí iléèwé gíga, mo lọ kọ́ ẹ̀kọ́ nípa èdè òyìnbó. Nínú èdè òyìnbó yẹn láti rí èyí tó jẹ́ ẹ̀ka èdè gangan àti ẹ̀ka ìtàn. So mo wá yan ẹ̀ka ìtàn yẹn ní ààyò púpọ̀ púpọ̀. So láti ìgbà tí mo sì ti ń ṣe olùkọ́, irú olùkọ́ tí èmi jẹ́ báyìí ni olùkọ́ tó ń kọ́ olùkọ́, torí College of Education mo ti ń ṣiṣẹ́. So ipa kan wà nínú ohun tí a máa ń kọ́ wọn, ta fi ń kọ́ wọn ní bí a ṣe ń jẹ́ ẹni tó lè kọ ìtàn, tó lè kọ bí àwọn ìtàn àròsọ, àwọn oríṣiríṣi ìtàn, poetry, drama, prose. So láti inú kíkọ́ wọn náà ni mo tún ti wá dàbẹ̀ ní pé mo yan ètò jẹ́ eré orí ìtàgé láàyò púpọ̀ púpọ̀. Tábà nígbà mọ́ mi, ọdún wo gan-an lẹ kọ́kọ́ ṣe fíìmù lórí oúnjẹ tẹ́ta? Ìbéèrè ńlá ni ìbéèrè yẹn.
ṣé mọ ayé ìgbà tí wọ́n máa ń lo kámẹ́rà àwọn ní VHS àbí nǹkan kan yẹn láti gbà yẹn bíyà bíi káṣá sọ wípé bíi 1997 àwọn ọmọ NCE mo máa ń kọ́ wọn ní ẹ̀kọ́ lórí theatre and drama in education. Nǹkan tí ìyẹn dálé ni pé báwo ni olùkọ́ ló ṣe lè fi eré orí ìtàgé kọ́ ọmọ ní àwọn ohun ìjìnlẹ̀. So ilé máa ń jẹ́ ká wá àwọn eré orí ìtàgé tó nítumọ̀ tí a lè sọ pé eléyìí kọ́ ni bí a ṣe lè jẹ́ ọmọlúwàbí, eléyìí kọ́ ni bí a ṣe lè jẹ́ ìyá rere tàbí bàbá rere, eléyìí kọ́ ni bí a ṣe lè dàbí ẹni wípé a jẹ́ ẹni tó ń gbárùkù ti orílẹ̀-èdè. So ìyẹn ni mo bẹ̀rẹ̀ sí kọ́ wọn. Àwa máa ń wá àwọn eré yẹn káàkiri. Bó ṣe wá sọ sí mi lọ́kàn nìyẹn pé táwa bá ń wá irú àwọn eré yìí kiri, kí ló dé tí àwa náà ò lè máa kọ irú àwọn eré tí a fi lè kọ́ àwọn ọmọ ní bá ṣe lè jẹ́ ọmọlúwàbí? Kí ló lè ti pasẹ̀ sí ẹ̀ jáde tí à bá jẹ́ ẹni tí ó jẹ́ ẹni tí ó ń lòdì sí òfin orílẹ̀-èdè? Irú ìjìyà wo ló lè jáde sírú ayé ẹni bẹ́ẹ̀? Mo ṣe bẹ̀rẹ̀ sí gba àwọn tí mò ń kọ́ níyànjú láti bẹ̀rẹ̀ sí foríkorí láti kọrú àwọn ìtàn bẹ́yẹn nìyẹn. Tí wọ́n bá ti wá kọ àwọn ìtàn yẹn tí màá wá jókòó tì wọ́n, ó lè ṣe bí èèyàn 6 ló wà nínú gúrùpù kan, ó lè ṣe èèyàn 10, àwa máa jọ jókòó. Ìta bá rí pé kò dá ń bẹ̀, á yọ sọ̀dànù, á tún. Nígbà tó yá mo rí pé gbogbo tí wọ́n wá ń ṣe gan èmi ni mo fẹ́ máa tuntun kọ. So tí wọ́n bá ti kọ́ tán bẹ́yẹn, á wà pé àwọn tó máa ń bá wa fi kámẹ́rà yà ń gbà yẹn wọ́n á bá wa yà, ṣùgbọ́n kò tí ì fi bẹ́ẹ̀ sí editing tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ. A ṣáà ń ṣe níbi ọ̀pọ̀rọ̀ gùn gbà yẹn. Ṣùgbọ́n láti ìgbà yẹn, torí pé ohun tí mo yàn láàyò ni bó dẹ̀ kó gba àkókò mi gan, ó gba àkókò mi, ó dẹ̀ ná mi ní oògùn púpọ̀. Ṣùgbọ́n tá a bá ti parí ẹ̀, mo máa ń ní ayọ̀ púpọ̀. Kì í tún ṣe yẹn nìkan, èmi fúnra mi náà ń kọ àwọn ìwé lórí eré orí ìtàgé, but lóyìnbó mò ń kọ́ o. Ìkan lára ẹ̀ ni The Empty Water Pot, ìyẹn mo rò pé mo kọ́ ní 1993. Then ìkan náà Rainbow in My Lashes, ìyẹn náà bóyá 1996. She That, ìyẹn àti sọ di eré orí ìtàgé, ó wà nínú Yestate TV, a pè ní A Friend Like This. Then Cactus on Fire àti ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀. Ara àwọn films mo ti ṣe òun náà ni Deadly Bite. Deadly Bite yẹn ń sọ nípa domestic violence, báwọn obìnrin àtọkọ ṣe ń lura wọn nǹkan kan. Ṣùgbọ́n kì í ṣe domestic violence yẹn gangan la catalogue rẹ̀. Ohun tí a gbìyànjú láti sọ ni pé ìhàwó ni àwọn tó súnmọ́ ọkọ tàbí ìyàwó tó ń experience domestic violence, ìyàwó náà máa ń kọ sírú ìṣòro yìí. Ọ̀pọ̀lọpọ̀ àwa òbí ló jẹ́ wípé a fẹ́ kọ́ ọmọ wa kó dàbí ẹni wípé káwọn ará àdúgbò mọ̀ pé ní problem, a máa ní jájókòó síbẹ̀ forí títí tọkọ á fi lù pa. Tàbí bóyá ó dẹ̀ ní nǹkan tó yẹ kí ìyàwó mọ̀ ń pọ̀ ọkọ, táwọn ẹbí ọkọ mọ̀, wọ́n ò ní sọ ọ̀ǹtì tí gbogbo ẹ̀ bá wá fẹ́ dàrú tán. So nǹkan tí a gbìyànjú láti sọ nínú Deadly Bite yẹn ni wípé èmi, ẹ̀yin, ìhàwó la kọ sí àwọn tí ó dàbẹ̀ ní pọ́n lura wọn gbagba gbogbo nínú ìgbéyàwó. Another one tí a tún ti ṣe náà ni Broken Chord yẹn orúkọ òyìnbó là ń sọ wọ́n, ó lè jẹ́ pé à ń kó switch, à ń sọ Yorùbá, à dẹ̀ ń sọ òyìnbó níbẹ̀. Broken Chord yẹn náà ìtàn ìdílé náà ni, ó ní í ṣe pẹ̀lú pé kí àwọn èèyàn wá kí wa. Nígbà tó bá wá kí wa yẹn, kí náà máa ń sọ fún ọkọ lẹ́yìn ìyàwó, kí náà ń sọ fún ìyàwó nígbà tọkọ ò sí níbẹ̀. Àwọn nǹkan tó ń sọ yìí, báwo ni ó ṣe ń da ìdílé rú, ó jẹ́ ohun tí a gbéyẹ̀wò nínú Broken Chord.
Ètí ó wá dàbí ti soap tá à ń ṣe lọ́wọ́ òun ni Alicia the Feminist. Alicia the Feminist, gbogbo àná láti gbọ́ pa pé ọkọ kò kọ́bọ̀dù kí lọ gbé kí lọ kó ṣe nǹkan kan. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ̀nyí ni wọ́n máa ń rò wípé feminist làwọn. Àwọn tí àwọn ajàjàgbara fún obìnrin òun ni àwọn feminist. Ní kúlẹ̀kúlẹ̀ feminism, àwọn obìnrin wọ̀nyí àwọn obìnrin tó ní ọpọlọ ni wọ́n. Àwọn obìnrin tó ń jókòó pé gómìnà ọkùnrin, gbogbo ìsọ̀gbé gómìnà ọkùnrin, ṣé àwọn obìnrin náà ò tiẹ̀ wá lè sún bàbá tiẹ̀ lè di gómìnà, ṣé a lè sún mọ́ àyíká wọn ni káwa náà tiẹ̀ lè sọ pé ẹja ṣe ètò ìlú báyìí. Ábọ̀ nítorí gan kí ló dé tóbìnrin ò fi lè ṣe gómìnà, kí ló dé tóbìnrin ò ṣe lè ṣe president Nàìjíríà. Nǹkan tí àwọn ajàjàgbara wà fún nìyẹn. Wọ́n gbà yẹn wọ́n ní ọkùnrin ń di medical doctor, wọ́n ń di lawyer. Yunifásitì ò gba obìnrin láti wá kẹ́kọ̀ọ́. Ẹ̀yin ará yunifásitì ẹ̀ láti bẹ̀rẹ̀ sí gba obìnrin ni pé ṣé ọpọlọ obìnrin àti tọkùnrin yàtọ̀ ni. Àwọn nǹkan táwọn èèyàn wọ̀nyẹn ṣe nìyẹn o. Ṣùgbọ́n àwọn tí ò mọ ìjà táwọn ẹni yẹn jà náà wá rò pé ká kó ọyàn síta lónìí ní feminism, ká wọ aṣọ bóńfò, kí a lọ chọ́ọ̀chì, kí pásítọ̀ kọ́kàn ẹ̀ mọ́ balẹ̀ mọ́ ń gbò bá ti rí gbogbo oríṣiríṣi tá à ń ṣe. So ohun tí à ń fi Alicia the Feminist tá à ń fẹ́ fi jẹ́ káwọn èèyàn mọ̀ nìyẹn pé kì í ṣe tí feminism wà nípa ẹ̀ òun ni à ń ṣe báyìí o. Tí ẹ bá rí obìnrin tó jẹ́ professor lénìí, tẹ́ bá rí obìnrin tó jẹ́ doctor lénìí, tẹ́ bá rí obìnrin tó ka ìwé dé ipò gidi lénìí, kóbìnrin yẹn rántí àwọn feminist 1780 1800s wọn yẹn. Àwọn yẹn ni wọ́n jà, ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n pa nítorí ohun tí a sọ wẹ́rẹ́ yìí. Ṣùgbọ́n àwọn èèyàn wá rò pé ká kún ètè kó pọ́n, ká tọ́ ojú, ká kó ara síta, ká ṣe bí ẹni wípé kò sẹ́ni tó lè mú mi. Feminism kì í ṣe feminism nìyẹn. So Alicia ó ń hu ìwà àwọn tí ò fi bẹ́ẹ̀ ní òye feminism. A ti upload tó episode 11 báyìí. A máa ń drop ẹ̀ lọ́sọ̀ọ̀sẹ̀ every Friday lórí Yestate TV. Ṣé ẹni sọ pé mo polówó Yestate ní a máa ń drop ẹ̀ lọ́sọ̀ọ̀sẹ̀ lórí Yestate TV. So ìyẹn ni à ń ṣe jù bá. Ọ̀pọ̀lọpọ̀ náà láti ṣàwọnṣẹ́ kéékèèké kan tá a pè ní Drasage, drama with message. Ìyẹn Undying Faith production ló ń ṣe yẹn fún wa. Then iṣẹ́ àwọn ọmọ iléèwé náà tí mo gbà wọ́n níyànjú láti ṣe, a máa ń gé sí CD tẹ́lẹ̀ ni. Ṣùgbọ́n tẹ́ bá wo ní ọ́fíìsì mi, ọ̀pọ̀lọpọ̀ CD ló wà bẹ́ẹ̀ táwọn ọmọ yẹn wà padà gbà tí ó kàn dàbí ẹrù sí ọ́fíìsì mi ni. So láti bí ọdún méjì báyìí tàbá ti wá ṣe, màá wá gbé sí orí YouTube. Ẹni tó bá fẹ́ wò nínú wọn á lọ wò níbẹ̀. Ọdún mẹ́wàá ẹ̀ní, 20 ọdún ẹ̀ní tí Jésù bá fa bíbọ̀ ẹ̀ sẹ́yìn, á ṣì wà lórí Yestate TV ńbẹ̀. So àwọn iṣẹ́ tó ti wà lórí Yestate TV á ti máa lọ sí bí 80 báyìí, tó sì jẹ́ pé èmi náà ni mo ṣe agbátẹrù ẹ̀. Yeah, there is a will, there is a way. Iṣẹ́ méjèèjì yẹn gẹ́gẹ́ bí ẹ ṣe sọ náà ló gba àkókò. Torí ká tó lọ kọ́ mọ wákàtí kan péré, èèyàn ti kàwé bóyá ọjọ́ 12. Ṣùgbọ́n nǹkan tí èèyàn bá yàn láàyò kì í pààyàn lára. Iṣẹ́ tíátà náà nìyí, ká tó sọ pé a ya iṣẹ́ ìṣẹ́jú 15, ẹ̀yin náà ti mọ iye àkókò tó ti gbà. Ṣùgbọ́n nítorí wípé ohun tó wù mí láti ṣe ni kì í jẹ́ kí ó fi gbogbo ara pa mí lára, ṣùgbọ́n iṣẹ́ wà níbẹ̀. Wọ́n ní oúnjẹ tọ́mọdé tó bá wu ọmọ jẹ kì í rún nínú. Tó bá jẹ́ pé ohun tí àti bá pàdé ó yẹ kí n ti sá padà. Ṣùgbọ́n tó bá ti dàbẹ́ ní pé mo fẹ́ ní ìjákulẹ̀, màá tún ra mi létí pé ṣé báwọn kan ti lẹ́rìí rere, èmi náà lẹ́rìí rere.
àwọn èèyàn ti gbowó lọ́wọ́ mi tí mi ò rí iṣẹ́ tán bá mi ṣe. Àwọn èèyàn ti dánu fún mi dáadáa tí màá ti rò wípé wọ́n ṣe gbẹ́kẹ̀lé wọ́n dàbí igi ẹlẹ́gùn. Ọ̀pọ̀lọpọ̀ ti bá mi ṣiṣẹ́ tó jẹ́ wípé kì í ṣe nǹkan tí mo retí pé màá rí látọwọ́ wọn ni mo rí. Síbẹ̀ àwọn èèyàn tó dáa náà wà ńbẹ̀. Nǹkan tó kàn wá bẹ́ẹ̀ ni pé kéèyàn gbàdúrà pé k'Ọlọ́run gbé òun pàdé àwọn tó dára ju àwọn búburú lọ. Ṣùgbọ́n nínú mẹ́wàá bóyá 6 lè jẹ́ aláìda. So bí nǹkan tó yẹ ká fi 10 naira ṣe ká bẹ̀rẹ̀ ká fi 100 naira ṣe ká wá dìgbà bá fẹ́ tà ká wá máa fi pé iṣẹ́ tó lò fi 100 naira ṣe gan wọ́n fẹ́ lè má rà ní 2 naira. So àìṣòtítọ́ ṣùgbọ́n bí gbogbo náà ló wà. Ṣùgbọ́n síbẹ̀ ṣe bẹ́ẹ̀ yẹn kan náà ló ràn mí lọ́wọ́ tí mo fi wá lọ di pé mo ya iṣẹ́ ńlá tó jẹ́ táwọn gbajúgbajà ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré oníràwọ̀ púpọ̀. Ṣe bẹ́ẹ̀ yẹn kan náà nìyẹn ló gbà mí níyànjú yẹn. So èèyàn ò lè sọ wọ́n ní tá bá dijú fún ẹni búburú ẹni rẹ̀ á kọjá lọ níwájú èèyàn. So but anything tí a bá fẹ́ ṣe láyé yìí èèyàn á ti mọ̀ pé rere máa wà ńbẹ̀, rere ìdàkejì náà máa wà ńbẹ̀. Ṣùgbọ́n èèyàn wá mú ìpinnu ẹ̀ pé ohunkóhun tó rí kó ṣẹlẹ̀ màá lẹ́rìí lọ́jọ́ kan. Tá bá béèrè lọ́wọ́ elékùrú pé ṣé okòwò rẹ̀ pé ṣó rọrùn, yóò ní rọrùn. Tá bá béèrè lọ́wọ́ ẹni tó ń yan ẹ̀pà pé okòwò tiẹ̀ yìí kò jẹ́ bí kò kàn jókòó kó máa yán ni, yóò sọ fún wa pé òun máa fọwọ́ jóná lẹ́ẹ̀kọ̀ọ̀kan o. Kò sí a lè sọ pé ìkan ṣe kò sí èyí tí ò ní iṣẹ́ ni méjèèjì. Àwọn èèyàn kàn ń pè ní ẹja lọ wo eré ni, ẹja lọ wo iṣẹ́ ló yẹ kán máa pè. Iṣẹ́ ni tíátà, iṣẹ́ náà ni jíjẹ́ olùkọ́. Iṣẹ́ pàtàkì ni méjèèjì, kò para wọn lára ṣùgbọ́n iṣẹ́ ni. Àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ń ya iṣẹ́ lónìí based on ohun tí wọ́n rò pé àwọn audience fẹ́. So as long as tí a bá ti fẹ́ dàbẹ́ ni pé a fẹ́ tẹ́ audience lọ́rùn, ọ̀pọ̀lọpọ̀ ìyàkuyà la máa yà. Ṣùgbọ́n tí a bá wò wípé pàápàá jùlọ àwa tá a pera wa ní ọmọlẹ̀ káàárọ̀ òjíire, àwa ọmọ tí ó lóríkì, ṣùgbọ́n èèyàn mẹ́rin ló lóríkì mọ́, oríkì ti sọ dànù. Torí pé oríkì sọ dànù òun náà la fi ń dáwọn tó ń wọ̀wọ̀ kú wọ̀. Ṣé ẹni tí wọ́n pè ní ọmọ afínjú láti ilé ẹ̀ jáde wá tó mọ̀ pé ọmọ afínjú lòun kó wá sí mọ̀ pé ó ní tó ọmọ afínjú lè ṣe, ó ní tó ọmọ afínjú ò lè ṣe. Ṣùgbọ́n lónìí ẹ béèrè lọ́wọ́ àwọn tẹ́ bá pàdé mélòó nú wọn ló rántí orúkọ oríkì ẹ̀. Èmi lọ máa wúkọ́ gbinrin bí erin kan, ọmọ agùnfẹ̀ gìrì bí òjò tí ń kù lọ́nà rí. Ẹ ti ṣàìmọ̀ wípé ilé àwọn alágbára mo ti jáde wá, bóun mo ṣe wá lè bọ́ ta kí n mọ̀ ṣe bí aláìlágbára. Ṣé tí mò ń sọ yé yín? So ọ̀ǹtì tí àwọn tó ń gbówó kalẹ̀ fún yíya fíìmù, àwọn tó ń yà àti àwọn òṣèré, ọ̀ǹtì tí a bá lè jókòó pẹ̀lú àwọn tí wọ́n ní òye wípé ohun tá à ń yà yìí ó mọ̀ ń bà lù jẹ́ mọ̀ ni, ó mọ̀ ń bà yí àwọn èèyàn jẹ́ mọ̀ ni. Ọ̀ǹtì tí àjọsọ yẹn tó bá wá sáyé, irú censors board náà, but kì í ṣe gbogbo fíìmù náà ń censor mọ́ báyìí. Ọ̀ǹtì tí àwọn àjọsọ bí eléyìí bá wáyé, ó ní àwọn iṣẹ́ tá à ń ṣe yìí ló tó lè dàbí ẹni wípé ó nítumọ̀. Àlàkẹ́ Òkèòwò ó jẹ́ iṣẹ́ pàtàkì, ó jẹ́ iṣẹ́ pàtàkì. Ó ní ṣe pẹ̀lú àwa ọmọ káàárọ̀ òjíire, ó ní ṣe pẹ̀lú ètò ìṣe ìjọba
ó ní í ṣe pẹ̀lú ipa wo ni àwa obìnrin tá a lè kó nínú ètò ìjọba àyíká wa. Iṣẹ́ gidi ni iṣẹ́ yìí. Àwọn àgbà òṣèré bíi Jídé Kòsọ́tọ́, Fétíà Balógun, Fúnṣọ́ Adéolú, Àrá Anthony Ògúndìmú, Tóyọ̀sí Adésànyà, Dr. Kọ́lá Oyèwọ̀, Òjó Pàgógó, Ṣòkòtí Alágbẹ̀dẹ Ọ̀run, Razak Ọláìwọlá, Túndé Ọlá Yusuf tó direct ẹ̀ náà, àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn, then àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi náà, Dr. Gazi, Gbénga Dáre, Clinton Adébíyì, Kẹ́mi Ọlájúìgbé, àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn jàǹkànjàǹkàn in academics àti àwọn ti theatre industry. Ọbẹ̀ tó dùn owó ló pa. Millions ni la fi ya iṣẹ́ náà, kì í ṣe mílíọ̀nù méjì, kì í ṣe mẹ́ta o, millions la fi ya iṣẹ́ náà. Then àwọn tájọ jẹ́ òṣìṣẹ́ níbí báyìí, ibi tí mo ti ń ṣiṣẹ́, ọ̀pọ̀lọpọ̀ náà ni wọ́n ní ìfẹ́ sí fífi eré, fífi wàásù ohun tó dára. So owó àti ènìyàn mímọ̀ òun ni a fi ṣe iṣẹ́ yẹn. Mo dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run fún ọ̀gá àgbà iléèwé ibi tí mo ti ń ṣiṣẹ́, Dr. S.A. Akíntúndé. Àwọn ni provost Adéyẹmí College of Education. Láti ìbẹ̀rẹ̀ iṣẹ́ yìí ni wọ́n ti fi ayọ̀ wọn hàn. In fact, ìgbà tá à ń ya iṣẹ́ yẹn lọ́wọ́, wọ́n wá kí gbogbo àwọn òṣèré yẹn, àwọn ni wọ́n fẹ́ gbà wá lálejò. Wọ́n fún wa ní oore ọ̀fẹ́ àti lo auditorium nínú ọgbà. A máa ṣíṣọ lórí iṣẹ́ yìí ní December 12 ní ọgbà Adéyẹmí College of Education. Kì í ṣọ̀fẹ́ o, àwọn tí Ọlọ́run bá fọwọ́ tọ́ lọ́kàn láti bùn wa lówó ká lè fi san díẹ̀ padà ní àwọn owó tá a yá láti ṣe iṣẹ́ náà, àti àwọn tó bá máa fi tíkìtì wọlé, gbogbo wọn lápè tí à ń retí, ṣùgbọ́n ọjọ́ alárinrin lọ́jọ́ náà. Àwọn numbers méjì tí àwọn tó bá fẹ́ bá wa kópa nínú ẹ̀ lè pè ní 0803 496 9663. Kí n tún pè lẹ́ẹ̀kan sí 0803 496 9663. Ètò ṣìkejì náà ní 080 3496 9660. 0803 496 9660.